a ti bẹ̀rẹ̀ nìyẹn kì í ṣe pé à ń dáwọ́ dúró rárá gbogbo olú forest wa pápátá ẹni tá a bá ti bá bẹ̀ kírímìnà nìyẹn kírímìnà nìyẹn tó bá fẹ́ gbé bọ́ǹgòrò ọmọ nàìjíríà jọ gbogbo wa bọ́ǹgòrò kájọ mọ́ gbé ẹgbẹ́ yìí báyìí nísìnyí a máa bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ gbogbo nu forest wa gbogbo nu reserve wa pátápátá ní gbogbo ilẹ̀ yorùbá pátápátá gbogbo ilẹ̀ yorùbá ni including Kogi, Kwara, Ekiti, Lagos State, Ondo, Ogun, Ọ̀yọ́ State tèmi gangan wà Ọ̀ṣun gbogbo nu forest wa pátápátá mo ti sọ enough is enough fáwọn terrorists fáwọn onúgbò wa káàkiri ti bá àwọn bàbá wa gbogbo àwọn bá pátápátá látòrí number 1 bàbá wa ní onírìṣà bàbá mi Olúbàdàn bàbá mi Olúgbọ́n àti ọmọ bàyá mi kábíyèsí bàbá wa Ọlọ́wọ̀ kábíyèsí Ewì kábíyèsí Aláké kábíyèsí ìdálẹ̀ gbogbo ọba lẹ Yorùbá pátápátá Ajérò kábíyèsí bàbá wa Ajérò kábíyèsí pé gbogbo Ọ̀kà pátápátá kábíyèsí gbogbo Kogi Kaba kábíyèsí bàbá wa Aláàfin náà wà ńbẹ̀ kábíyèsí bàbá wa Akíolú kábíyèsí gbogbo ọba Èkó pátápátá gbogbo ọba Àgbónà pátápátá kábíyèsí gbogbo ọba alẹ Yorùbá gbogbo ọba tí ń dádé kábíyèsí bí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ tó jẹ́ number 1 mo fi kí yín Ọlọ́run jẹ́ kẹ́mi yóò gùn fún wa gbogbo àná wà lẹ́yìn wa eléyìí yàtọ̀ sí ti àkọ́kọ́ pété àkọ́kọ́ yẹn adọ́wọ́wú àfọmọdé ṣe lẹ́yìn náà adúpẹ́ fún bàbá wa Bọ́lá Ahmed Tinubu Ọlọ́run jẹ́ mi wọ́n gùn Ọlọ́run jù wọ́n láti yọrí ohun tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá yìí politics ni àwọn olóṣèlú kan ni wọ́n lọ kó àwọn terrorists yẹn jọ láti mọ fi dá wa Yorùbá láàmú nílẹ̀ Yorùbá níbi tó pìsì ẹni pé ilẹ̀ Yorùbá ń bí àwọn òun kò mọ̀ káàkiri ọkàn wa balẹ̀ bá ń lọ sóko kò sí yọnu kó tó di pé àwọn kan lo géèmù fún Jonathan gbà yẹn láti gbàjọba yẹn jẹ́ ní àwọn Buhari nígbà náà láti fi rọ àtìgbà náà láti ní problem Nàìjíríà kó tó di pé wọ́n expand wọlé Yorùbá wọ́n tó wá wọ gàngàn gbà yẹn àdúpẹ́ pé Ọlọ́run ṣẹ́gun ìgàngàn yẹn fún wa ṣùgbọ́n tó àwọn ìgbà yẹn àwọn kan bú wa kálukú sọ tiẹ̀ àwa dúpẹ́ pé Yorùbá ló wà ní pẹ́sidẹ̀ntì wa lẹ́nu ọlá pé Yorùbá ló wà ń bẹ láǹfààní tèmi rí jẹ tí mo fi wà nílé mi Ọlọ́run jẹ́ mi bàbá Tinubu ogun ẹ tọ́ bá wá ṣe ní lórí ọpẹ́ làbí bẹ́ẹ̀ ni bàbá wò yí pé bàbá Tinubu ṣe mí lórí gbogbo ohun táwọn olóṣèlú àwọn olóṣèlú wèrè kan tí wọ́n lọ kóra àwọn jọ láti fi àwọn terrorist gbàjọba bàbá yẹn jẹ́ tèmi bá fold hand mi pé ọ̀kan mi nà ní sáà ti gba freedom kódà àti pé yòó mórí mi mo dẹ̀ mọ̀ pé ẹni tẹ́ fẹ́ràn mi pọ̀ rẹpẹtẹ pé tí mo bá ń lọ lẹ́nu mo táwọn ẹ̀ lè ṣe ni pé abọ́ sínú gbogbo ibi táwọn Fúlàní lọ hide sí àwọn terrorist wọ̀nyí kódà bọ́ jẹ́ Yorùbá lababa nínú reserve wa terrorist ni ẹ́ owó tó bá jọmọ Nàìjíríà tó tọ́ dẹ̀ díẹ̀ kí ni mo bọ̀ láàrin ìlú kájọmọ gbé owó tó bá ń gbé láàrin ìlú àní problem pẹ̀lú ẹ gbogbo anybody ìbájẹ́ Fúlàní ni o ìbájẹ́ Yorùbá labá o ìbájẹ́ Igbo anybody tá bá ti bá nu forest wa ń bí nílẹ̀ Yorùbá ń bí criminal torí bàbá Tinubu yọ̀ọ̀sẹ̀ lẹ́ẹ̀kejì gbogbo àwọn olóṣèlú tán lọ dọ́gbọ́n pé àwọn ọmọ fìyẹn dàdúrú wọ́n fi sọ pé ìjọba bàbá yẹn da àwọn oníjó sẹ́lẹ̀ kejì lọ́lẹ̀ pa bẹ́ẹ̀ bá ní orí yíyí àwa gan sọ pé ẹ̀ ní wèrè ẹ̀ náà làwọn tó fún de yìí gbogbo àwa tá a fi ṣe coordinator ẹ̀kọ́ àfún ní bánà àfúnkálukú ní state kọ̀ọ̀kan bánà yìí ní sí irú ẹ̀kún kò sí fi lájà lọ́wọ́ ajá ò ní dógbò ẹ̀kún láíláí gbogbo anybody tá a bá ti bánu reserve wa criminal ni bẹ́ẹ̀ni a máa flush wọn jáde yes a máa flush a máa ṣe kí ni a máa flush wọn jáde èmi nìyẹn ìkejì ni pé tá a bá ti gbọ́wọ́ nísìn àwọn bàbá wa máa gbé wa dáadáa aláti gáàdì gbogbo mo ti sọ fún wọn máa ra ọ̀kadà wọn gbọ́dọ̀ ọ̀kadà dáadáa fún wa a
káwọn fi pàtó gbogbo ní oko àwọn àgbẹ̀ ó lè mọ̀ra ìdàkọ dáadáa ń sìn torí pé bàbá dáadáa bàbá Tinubu àwọn èèyàn burúkú kan ń sìn wọ́n ti ń gádà ara wọn ẹja mọ̀ dà láàmú ká mọ̀ dà ìjọba yẹn láàmú bá a ti ṣe fún Jonathan yẹn ẹja tó bẹ́ẹ̀ fún ṣùgbọ́n àwọn adájọ́ ọmọ rẹ̀ làwọn onígbà àwọn alágbọ́dọ̀ wà láàfíà fáwọn fámìlì wa bàbá gẹ́gẹ́ sọ pé àwọn tí wọ́n ń ká máa ń kó tó ń ká mọ́tò tó ń dà láàmú yìí wọ́n fẹ́ mọ̀ pa yìí wọ́n náà dìbò fóun ẹ̀yọ́ mọ̀ mi gbogbo tẹ́lẹ̀ bá ní lọ́gbọ́pọ̀ bàbá mi olúgbọ́n àgbẹ̀ ọmọ bàyàmù kábíyèsí olúgbọ́n bàbá dúró tì mí àwọn ẹgbọ́dọ̀ mọ pàtàkì ẹ àtijọ́ yẹn sì tí wọ́n ti ṣètò yọ̀ sí bàbá òsùn Sunday mọ̀ ní bàbá mi kí ló ń wò adúpẹ́ lọ́wọ́ àwọn dẹ́sẹ̀ sọ́jà ọlọ́pàá wọ́n ti try àwọn fi sùúrù ṣe wọ́n fi lè rescue àwọn ọmọ yẹn torí ẹ̀mí ṣe pàtàkì fún ìjọba òní kẹfẹ́kẹ́ nìkan kan kú kọlọ́mọ bá dáàbò gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò wa pátápátá kọlọ́mọ fún wọn lẹ̀ kọlọ́mọ jù wọn bọ́wọ́ tẹ́rọ́ọ̀sì so nǹkan táwọn náà ní ìsìta lè ṣe ní kí ká fún wọn support ká sì kí ni ká fún wọn support ẹ̀dẹ̀ mọ̀ pé mi ní dídà fọ́ǹtì mi ìṣe pé màá ní kẹ́ mọ̀ sùn èmi gẹ́gẹ́ máa tẹ̀lé ní ẹni state kọ̀ọ̀kan lájọmọ̀ lù ó ti pẹ́ so náà nísìn ẹ̀yin coordinator ẹ̀ gbàgbá náà ẹ̀ bá gba àwọn local government ní sọ̀rọ̀ dáadáa kì í ṣe yí pé ọ sọ pé torí pé mo ń support mo ṣe rú ẹkùn kọ́mọ lọ́gbà ìyàwó yàwó àbí kọ́mọ lọ dá síta tàbí ìkẹ́ tí ó lè sọ pé kọ́mọ lọ mọ̀ gógóró wọn tó bá lọ ń já tọ́lọ́ ń lọ sójú ìjà ọlọ́fẹ́ wọnú kó lọ pé tẹ́rọ́rì wà lọ mọ̀ gógóró yó èèyàn ọlọ́mọdé àbọ̀wọ́ ọlọ́run jẹ́ nìkan kan kú o ẹ mọ̀ fi jàjà gbòòrò ẹ mọ̀ mọ̀ lọ sọ pé nìkan ti sẹ̀mí tẹ́lẹ̀ mo ti jọ́ ìrẹ́ kù ká mọ̀ irọ́ bá sẹ́wọ̀n kẹ́ báyẹn ìyàwó kírímínà ni ẹ o ìwọ́n bá sẹ́wọ̀n kẹ́ báyẹn kírímínà ni ẹ ẹ mọ̀ fi dà ohun tá a fẹ́ ṣe ni pé gbogbo onú fọ́rẹ́ẹ̀sì wa bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ẹni nígbà àkọ́kọ́ àwọn alágbára tó jẹ́ confam tí wọ́n nífẹ̀ẹ́ Yorùbá dọ́kàndọ́kàn tí wọ́n fẹ́ kí Nàìjíríà dàrú wọn bẹ pẹ̀lú wa o. kémi tó bọ́ta kí n tó mọ̀ sí nǹkan máa ní àwọn tí wọ́n nífẹ̀ẹ́ wa tí wọ́n nífẹ̀ẹ́ Yorùbá tó dẹ̀ nífẹ̀ẹ́ gbogbo ọmọ Nàìjíríà wọ́n bẹ lẹ́yìn wa tí wọ́n fẹ́ àlàáfíà fún wa ó wà pẹ̀lú wa dáadáa ìdíra sí báyìí so ẹ kọ lẹ́tà ìlú lẹ́tà ẹ̀dẹ̀d wa ẹ kọ sí gómìnà state gómìnà retí lẹ́tà yìí ẹ kọ sáwọn ọba wa local government to local government àwa tajẹ́ ẹ̀ṣọ́ aláàbò ìsọpọ́ọ̀tì ìjọba Nàìjíríà ti ń bẹ́ẹ̀ láti mọ̀ sí kí ọ̀dà kí ààbò wà fún gbogbo àwọn mẹ̀kúnnù afẹ́ bẹ̀rẹ̀ sí báyìí láti wọnú forest wa ọ̀ṣọ́lọ́pàá SNC commissioner of police SNC director of SS ẹ̀fọ́ kan yín balẹ̀ wọ́n retí lẹ́tà èmi ni mo sọ fún yín. wọ́n retí lẹ́tà yìí pẹ̀lú gbogbo ẹ̀wù ìdánimọ̀ yín kí la máa ṣètò bí kálukú ṣe ti yé sìn mo dẹ̀ fi ń dá lójú pé nǹkan kan ò ní ṣe yín. a ń lọ rí a máa bọ̀ rí ikú èkéjò lẹ́sẹ̀ torí pé ìjà ta fẹ́ jà yìí ráìtì wa ni àwa lámì ilẹ̀ wa àwa bá ilẹ̀ kankan inú lórí ilẹ̀ bàbá rẹ̀ káni kò kún bẹ́ẹ̀ ká mọ̀ parí wọn ilẹ̀ bàbá wa la fẹ́ jà fún àníṣà ṣe ti àdébọ̀wọ̀ àgbáyé la máa jà ń bẹ̀ a ti bẹ̀rẹ̀ nìyẹn kì í ṣe pé à ń dáwọ́ dúró rárá gbogbo olú forest wa pápátá ẹni tàbá ti bá bẹ̀ kírímìnà nìyẹn kírímìnà nìyẹn tó bá fẹ́ gbé bọ́ǹgòrò ọmọ Nàìjíríà jọ gbogbo wa bọ́ǹgòrò kájọ mọ́ gbé. wàhálà ayé yín ti bàjẹ́ Ọlọ́run mọ́tò tún dúró fún màálù imagine ọmọ irú ayé wo lélẹ̀ báyìí wọ Ọlọ́run torí Ọlọ́run irú kọ́ńtírì wo là ń gbé ẹjọ́ ṣe kọ́ńtírì màálù là ń gbé ní báyìí ẹ wo bí màálù ṣe dá ọdọ búlẹ̀. ẹ̀yin tèmi ọ̀nà àbáyọ ti dé o sí ọ̀rọ̀ àwọn Fúlàní tí wọ́n ń pààyàn káàkiri yìí gómìnà ti pàṣẹ o wípé gbogbo ibi tẹ́ bá ti rí àwọn Fúlàní tí wọ́n fi ẹran jẹ oko tí wọ́n ń ba oko jẹ́ pé lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ yìnbọn pa wọ́n ni o. ẹ wò ó ẹ jẹ́ kí n fi fídíò ilẹ̀ kí gbogbo wa kájọ wò ó láti bẹ̀rẹ̀ dópin ẹ má skip ẹ̀ rárá o. ó yá ẹ bá mi wò sàlẹ̀ níbi tán kọ subscribe sí ẹ kílìkì lé subscribe button yẹn fún wa ọwọ́ yín tẹ́ fi ń bá wa tẹ subscribe tẹ́ fi ń subscribe ní orúkọ Jésù ẹ ò ní fi gbé ọmọ sin ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. gómìnà ìpínlẹ̀ kan ní orílẹ̀-èdè Nàìjíríà táwa yìí náà ni tí ó pàṣẹ fún àwọn ikọ̀ ẹ̀ṣọ́ ààbò wípé lójú ẹsẹ̀ báyìí o tẹ́ bá ti rí àwọn Fúlàní tí wọ́n ń da ẹran jẹ ní ìta gbangba tí wọ́n tẹ̀ ń ba èrè oko jẹ́ tí wọ́n fi àwọn màálù wọn jẹ àwọn ohun ọ̀gbìn at foresight
lójú ẹsẹ̀ ẹ yìnbọn pa wọ́n. ẹlẹ́rìí òun ẹnìkan ló máa sọ pé ẹlẹ́rìí òun ó wà ní ibì kan má kà sí etí gbọ̀nyìn. lẹ́yìn tí gómìnà yẹn gbé irúfẹ́ ìgbésẹ̀ yìí ló wá di wípé àwọn Fúlàní ni wọ́n sọ pé ìrora dé bá wọn, ìbànújẹ́ dé bá wọn. wọ́n wá tún ránṣẹ́ padà sí gómìnà yẹn wípé kó tètè kó ọ̀rọ̀ rẹ̀ jẹ, wípé àwọn ò rò wípé irú eléyìí àwọn lè fi àyè gbà á, wípé kí ló dé tó ṣe máa parọ́ àṣẹ bẹ́ẹ̀. ẹ jẹ́ kí n kà fún yín. Fulani group tackles Governor Mutuang over shoot on sight order. Fulani tackles Governor Mutuang over shoot on sight order. Mo sọ fún yín pé gómìnà yìí ti pa á láṣẹ wípé ẹnikẹ́ni tó tan mọ́ Fúlàní tó ń dẹran jẹ níta gbangba tẹ́ ẹ bá ti rí tó ń fi màálù rẹ̀ ba èrè oko jẹ́, tó ń ṣe ohun tí ò dáa, tẹ́ ẹ bá ti gán ní rẹ̀ báyìí ẹ yìnbọn pa ni. Ẹ jẹ́ kí n kà á sí ti gbọ́ yín. A Fulani group, the Kauta Palo Alto Fulbe Association, has reacted to an order from Plateau State Governor Barrister Caleb Mutuang to security agency to shoot on sight anyone found destroying farmlands in any part of the state. Ohun tó gbìyànjú ni pé wọ́n gbìyànjú láti sọ ni pé àwọn ẹgbẹ́ Fúlàní yìí wọ́n ti fi èsì o sí àṣẹ tí gómìnà yìí pa fún àwọn ẹ̀ṣọ́ aláàbò pé ojú ẹsẹ̀ ní kẹ́ pa wọ́n tẹ́ bá ti rí àwọn Fúlàní tí wọ́n ń ba èrè oko jẹ́ níbikíbi ní ìpínlẹ̀ yẹn. Mutuang had, during a security meeting on Tuesday, given the order to security operatives not to spare any criminal element, especially those who invade farming communities, killing the people and destroying their means of livelihood. Ṣé a máa sọ pé gómìnà yóò ṣe dáadáa ni? Gómìnà yìí sọ ọ́ ti mọ̀ pé pàápàá jùlọ àwọn Fúlàní tí wọ́n ń ba èrè oko jẹ́, tí wọ́n ń da àwọn èèyàn láàmú, tó jẹ́ wípé èrè oko yìí, ètò ọ̀gbìn yìí ni wọ́n fi ń jẹun, ni wọ́n fi ń mú wọn lọ sẹ́nu. Tẹ́yìn wá sọ wípé ẹ fẹ́ máa bà á jẹ́, ẹnikẹ́ni tẹ́ ẹ bá ti rí wípé ó fi màálù ba èrè oko jẹ́ àbọ̀nyọ àwọn èèyàn lẹ́nu, ẹ yìnbọn pa lójú ẹsẹ̀. I stand to be corrected. Tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Ẹ jẹ́ n tẹ̀síwájú, mi ò ní jẹ́ kí fọ́nrán yìí pẹ́ rárá. Ohun tí mo fẹ́ dìmú ni mo fẹ́ dìmú. Ohun tí mo fẹ́ jẹ́ kẹ́yìn náà dìmú, mo fẹ́ jẹ́ kẹ́yìn náà dìmú ní kíákíá. But in a statement on Wednesday morning signed by its national president, olórí àwọn ẹgbẹ́ Fúlàní yẹn ni o, Dr. Hussaini Bazoye, the Fulani group said the order by the governor was extreme and should be rescinded immediately, as it has the potential of further escalating insecurity in the state. Wọ́n ní olórí àwọn Fúlàní yìí, president àwọn Fúlàní yìí ti sọ dímọ̀ wípé àṣẹ tí gómìnà yìí pa ó ti pọ̀ jù, ó ti lágbára jù, ìbá dára kó tètè ṣe kíní, ó tètè kó ọ̀rọ̀ rẹ̀ jẹ, ó tó pẹ́ jù, ó lè fa ìjà láàrin ẹ̀yà méjì. Àwọn ní ẹ̀kí ń tẹ̀sán. Bazoye stated that the order for security operatives to shoot every destroyer of farmlands while remaining silent on ethnic militias who attack key areas and poison their cattle was a testament that the Plateau state government was not concerned about the lives of Fulani people in the state. In the statement, Bazoye made a strong appeal to Governor Mutuang to reverse the order, urging him to ensure that all security directives and enforcement measures in the state are applied with strict fairness, justice, and equal treatment for all community without any form of bias or discrimination. Ọ̀rọ̀ tí ń yanjú ara rẹ̀. Wọ́n ní kí ló dé tí gómìnà yìí, kí ló dé tí ò ṣe mú ọ̀rọ̀ àwọn Fúlàní náà lókùnkúndùn bí wọ́n ṣe ń poison àwọn màálù àwọn náà, bí wọ́n ṣe ń kọlu àwọn Fúlàní darandaran, àwọn ọmọ kóòtù òjìrè. Torí ẹ̀ mo ṣe sọ wípé táwa náà bá lè ṣe àmúlò irúfẹ́ nǹkan wọ̀nyí, kó di wípé àwọn náà ń bẹ̀bẹ̀ fún ẹ̀mí wọn, kí ìbẹ̀rù bójú kó dé bá wọn, ìbẹ̀rù bójú dé bá wọn látàrí ohun tó ṣẹlẹ̀ yìí, ló fi wá di wípé àwọn náà ń wò wípé tábà ní ká fi àṣẹ yìí sílẹ̀ bẹ́ẹ̀, àwọn náà mọ̀ wípé àwọn jẹ̀bi, òkú àwọn á sùn lọ rẹ́kẹrẹ́kẹ́, nítorí àwọn Fúlàní yìí ni wọ́n máa ń fi màálù ba èrè oko jẹ́, bẹ́ẹ̀ ni wọ́n máa ń pa àwọn àgbẹ̀. Ṣé a máa sọ pé gómìnà Mutuang yìí kò ṣe dáadáa ni? Ṣé a máa sọ pé gómìnà yìí kò gbé ìgbésẹ̀ tó tọ́? Ó máa níbi tó ti rìn dé kó tó di wípé ó gbérúfẹ́ ìgbésẹ̀ yìí, kó tó di wípé ó parúfẹ́ àṣẹ yìí. Ẹ wá rí bí àwọn èèyàn wọn ṣe ń jáde, olórí wọn ṣe ń jáde, àwọn Fúlàní ni ó, tí wọ́n sọ pé kí gómìnà yìí kó jọ kó bá wọn kó ọ̀rọ̀ yẹn jẹ padà, kó bá wọn yí àṣẹ yẹn padà. Ń pé eléyìí ó ṣeé ṣe kó escalate, kó di ìjà ìgboro, ó dẹ̀ ṣeé ṣe kó fa nǹkan míì tí wọn ò fẹ́ láàrin ìlú. Ìpè gómìnà yìí náà kò mú ọ̀rọ̀ àwọn Fúlàní bí wọ́n ṣe pa wọ́n, bí wọ́n ṣe mú àwọn màálù àwọn tí wọ́n fún wọn ní májèlé, kò mú lókùnkúndùn. Ẹ jọ̀ọ́, ta ni
ẹ̀yin kọ́ ni ayálé ni ṣé ẹ̀yin kọ́ lẹ ti ọ̀hún rìn wá tẹ wá ń ba èrè oko wọn jẹ́ ní ìpínlẹ̀ yìí ṣé ibẹ̀ náà kọ́ lọ́ti lọ kọlu àwọn èèyàn kan ní ìgbà Easter ni tí wọ́n ṣe àwọn èèyàn bó ṣe wù wọ́n lórúkọ à ń dá ẹran jẹ èmi á gbé fún gómìnà yìí o màá sì rọ̀ pé ọ̀rọ̀ táwọn Fúlàní yìí sọ ó má yí àṣẹ yẹn padà ó jẹ́ kó wà bẹ́ẹ̀ nítorí pé bó bá sì wà bẹ́ẹ̀ á sì máa ṣe kí ni á sì máa dá ìbẹ̀rù bójó sí wọn lágbádá eléyìí gangan ni mo fẹ́ jẹ́ kí àwọn ọmọ kóòtù òjìrè ká tún rí ẹ̀kọ́ kan tàbí ìkejì ká rí dìmú nítorí pé táwọn gómìnà wa bá lè tún gbérúfẹ́ ìgbésẹ̀ yìí tí àwọn ọba tí àwọn olórí ìlú tí wọ́n bá lè gbérúfẹ́ ìgbésẹ̀ yìí á tún ṣe pẹ́rẹ́ á tún jẹ́ kí àwọn arábí yìí máa bẹ̀rù àti mọ ibi tí wọ́n fẹ́ dá ẹran wọn jẹ sí nítorí ẹ jẹ́ kí n jẹ́ kẹ́ mọ̀ wípé ọ̀kan gbòógì ìṣòro tí a ní ni ọ̀rọ̀ àwọn Fúlàní ní ilẹ̀ Yorùbá ń dẹ̀ bó jẹ́ kí àwọn tiwa náà tó bá lè ṣe àmúlò rẹ̀ ọ̀nà àbáyọ ti dé bí wọ́n ṣe rí wọn tí wọ́n ń da ẹran jẹ̀bá àti màálù àti Fúlàní náà kí wọ́n yìnbọn ṣe kíni kí wọ́n yìnbọn pa wọ́n lójú ẹsẹ̀ ní kíákíá tí wọ́n bá lè máa ṣerú eléyìí ọ̀nà àbáyọ á dé àwọn náà gbọ́ àwọn pé táwọn bá ṣe lé ikú dé tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody olóyè Sunday Igboho náà ń gbìyànjú tiẹ̀ Ìbà Gani Adams à ń retí yín tí àwọn méjèèjì bá lè fi ọwọ́ sowọ́pọ̀ tí irú àṣẹ yìí bá tẹ̀ jáde sí àwọn ará bíi ẹ rí wípé àwọn gan mọ̀ wípé àwọn eléyìí wọn ò mú ní ṣeréṣeré mọ́ o ìyẹn kan sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò torí latest ọ̀rọ̀ ni tí mo dẹ̀bẹ̀ jẹ́ kẹ́ rí nǹkan tàbí ìkejì dè mọ́ ọ̀rọ̀ yìí ó ní í ṣe pẹ̀lú nǹkan tó ń lọ nílẹ̀ kóòtù àjíire ọ̀rọ̀ àwọn Fúlàní yìí àgbọ́dọ̀ lajúlẹ̀ láìpẹ́ la gbọ́ wípé wọ́n lọ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n tún lọ kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wọn ìbọn pa igbákejì ilé ẹ̀kọ́ náà igbákejì adarí ilé ẹ̀kọ́ náà wọ́n yìnbọn sí wọn ẹ wo ọ̀rọ̀ yìí ò ṣe é dúró wò mọ́ o ẹ jẹ́ kí n jẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ yìí gbogbo ohun tẹ́ ẹ bá rí sí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section ẹ jọ̀ọ́ ẹ bá mi pín káríkárí ó lè dé gbogbo ibi tó yẹ kó dé tá a bá lè tẹ̀lé irúfẹ́ ìgbésẹ̀ yìí shoot on sight tí gómìnà yìí pa láṣẹ pé Fúlàní tó bá ti ń dẹran jẹ níta gbangba kọ́ máa yìnbọn pa tó wá mú kí àwọn Fúlàní máa bẹ̀bẹ̀ lásìkò yìí táwọn náà bá lè ṣàmúlò rẹ̀ báwo lẹ́yìn ṣe rí sí ṣó máa dàbí kò ní dà ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section ẹ jẹ́ ká lọ darapọ̀ mọ́ ẹni yìí tó sọ̀rọ̀ tó ní ìtumọ̀ nípa ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. mo kí ojúlówó ọmọ kóòtù òjìrè o káàkiri gbogbo àgbáyé ẹ ní ṣìrìn ẹ ní ṣìṣe ẹ ní ṣìjẹ láṣẹ Olódùmarè ẹ ní ṣìmú orí ọ̀fẹ́ Ọlọ́run àjẹjẹ tán yóò wọlé ayé yín yóò fi gbù torí àwọn bàbá wa sọ wípé ojú kì í tí náà yóò ní tìyìn àwọn àgbàjọ wà náà ní pé ìwé mímọ́ ni náà tẹ̀tí sọ wọn lẹni bá fẹ́ rere Jerusalem yóò ṣe rere Jerusalem títí wá rèé gbogbo ẹ̀yin bàbá àtẹ̀yin ìyá tẹ̀ ń làkàkà kí Jerusalem títí wá ọmọ wọgbó káwọn àtọ̀hún ìwà ọmọ di oní nǹkan mọ́ wa lọ́wọ́ ẹ ní ṣubú ara ẹ ní ṣubú ẹ̀mí ọ káàkiri gbogbo àgbáyé ni mo fi kéyìn mo kéyìn ní tológun mo kéyìn tẹlẹ́ṣọ̀ mo kéyìn tọmọlúàbí bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi báyìí lóòótọ́ ọmọlúàbí ni wá ṣùgbọ́n ní ìkórìtà tá a wà ẹ́ mo ti ń pariwo ẹ̀ tipẹ́ ọmọlúàbí yẹn ń da ìyà jẹ wá ó ń sọ wá di ẹrú lọ díẹ̀díẹ̀ ó ń sọ wá di aláìmọ̀ọ́ṣe ó dẹ̀ mú ká máa sọ ogún yìí ní àwọn bàbá wa nù ohun tá a jogún lọ́wọ́ àwọn bàbá wa ó dẹ̀ mú kí àjòjì kó máa jẹ gàba lé wa lórí ọmọlúàbí bí a torí pé kì í lọ́ọ̀tì jẹ ní ọmọlúàbí ni ó ń mú wa wọnú igbó lọ lọ́mọlúàbí tá à ń pariwo pọ̀ ọmọlúàbí ni wá ọmọlúàbí tá à ń lò lóde òní ó gbọ́n tó dára dànù lọ́wọ́ wa kò jẹ́ kẹ́nu wa ó tókè kò jẹ́ ká lè dápàṣẹ lórí nǹkan ìní tí àwọn bàbá wa jogún fún wa ẹ ṣe jẹ́ ká sorun tí ọmọlúàbí ń sùn ṣé irú ọmọlúàbí la máa jókòó tì tí Fúlàní ó gba gbogbo tó jẹ́ ohun ìní wa lọ́wọ́ wa kẹ́rẹ́kẹ́rẹ́ imú ẹlẹ́dẹ̀ tí ń wọgbà kẹ́rẹ́kẹ́rẹ́ Yorùbá ti ń dẹrú tàbí kí n sọ pé a ti dẹrú ọ̀nà àti bọ́ lókù tá à ń wá ọ̀nà àti bọ́ tó kù tá à ń wá tẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá tá à ń wò gẹ́gẹ́ bí aṣíwájú ilẹ̀ Yorùbá tí ò fọwọ́ sí ọ̀nà àti kúrò lóko ẹrú torí bẹ́ẹ̀ yẹn kan bá sọ fún yín pé Yorùbá ò tí ì sí lóko ẹrú onítọ̀hún tàn wá ni ọ̀nà àti kúrò lóko ẹrú tí àwa tòde òní ń wá àtàwọn bàbá kan ṣùgbọ́n majority of the Yorùbá leaders wọ́n ní kò tí ì takòkò kí ìran Yorùbá ó kò lóko ẹrú ìyà tá à ń jẹ lọ́wọ́ àwọn Fúlàní tá a sọ pé ó ti tó
àjẹyà mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa fi sọ wípé ìyà yẹn ni kẹjẹ ká máa jẹ wọ́n máa ń kọrí bàbá wa Ṣẹ́gun Adéwálé òun náà kọ fún wa pé káṣá máa forí tì í ká máa nítẹ́ lọ́rùn nínú ìyà pé ìgbà tó bá yá a ó rèrè jẹ àwọn bàbá tó forí tì lánàá ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ti kú wọn rèrè jẹ ká tó lọ. olómú mi béèrè ìbéèrè yìí láàárọ̀ yìí lọ́wọ́ ẹ̀yin bàbá ẹ̀yin aṣáájú ilẹ̀ Yorùbá ẹ̀yin èèkàn ní ilẹ̀ Yorùbá ẹ̀yin tọ́lọ́run ọba mi gbé ayé ilẹ̀ Yorùbá lé lọ́wọ́ ní sáà tá a wà yìí ẹ̀yin tẹ́ wà ní ipò àṣẹ ẹ̀yin gómìnà ẹ̀yin senators ẹ̀yin minister ẹ̀yin ambassadors all the Yorùbá leaders ní ẹ̀ṣẹ̀ wo gangan ní Yorùbá ṣẹ̀ yìí tó fi difficult fún yín láti yọ ìran Yorùbá kúrò nínú ìgbèkùn the majority of you know pé ìran Yorùbá wà nínú ìgbèkùn ẹ̀ṣẹ̀ wo la ṣẹ̀ yìí òun náà ni mo ní kí n tó wá béèrè ẹ mọ̀ pé tójú bàbá Èkìtì ò bá rí kì í sọ ohun tó nǹkan míì ti ń gbomi lójú ọmọ ènìyàn lójú Yorùbá ṣùgbọ́n tẹ́yìn bàbá wa rí gẹ́gẹ́ bí nǹkan tí ó yẹ kí ni is normal tẹ́yìn gan dẹ̀ mọ̀ pé kò normal ẹ̀ṣẹ̀ wo ni ìran Yorùbá ṣẹ̀ yìí tó fi wá lé tó fi ṣòro fún yín láti sọ òdodo ọ̀rọ̀ tó fi ṣòro fún yín láti act as a leader in Yorùbá land tó fi ṣòro fún yín láti yọ Yorùbá kò nínú ìgbèkùn tó fi ṣòro fún yín láti kọ ìyà fún ìran Yorùbá tó dẹ̀ ń fún àwọn ọmọ àjòjì lórí ọ̀fẹ́ láti máa fi Yorùbá ṣe káràkátà káàkiri gbogbo àgbáyé tó ń sọ Yorùbá di ìjẹ́ Yorùbá lókù tí wọ́n ń jẹ tí wọ́n mú Yorùbá ti wá di ìjẹ́ lé wọn lọ́wọ́ torí pé wọ́n ti rí pé ìgbé ayé tí Yorùbá ń gbé ìyà tí Fúlàní fi ń jẹ Yorùbá ìṣekúpani tí Fúlàní ṣe nílẹ̀ Yorùbá ó ń dàbí pé ó ń dùn mọ́ àwọn bàbá wa àtàwọn tó jẹ́ olórí wa ó dùn mọ́ wọn nù kí lẹ̀ ṣe Yorùbá ẹ̀yin tẹ́ wà nípò àṣẹ lẹ́nìí mo kí yín lẹ́ẹ̀kan sí pé kò jùmọ́ mo kí yín lórúkọ bàbá Professor Banji Akíntóyè àrólé Awólọ́wọ̀ bàbá tó ṣojú tó ṣẹ̀yìn tó dúró ní ìdí òtítọ́ tó ní títí Olódùmarè máa fi gbẹ̀mí lẹ́nu ìdí òtítọ́ àti ìdí ìtẹ̀síwájú ìran Yorùbá ló wọ́n wà mo máa tún kí yín lórúkọ lóye Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá kàkà kí Olódùmarè ẹni tá à ń tì sí bó ti ń tira ẹ̀ sọ́nà òun náà dìde ó jà fitafita inú mi dùn nínú interview tí bàbá wa Olúgbọ́n ṣe ó ní ṣe ló yẹ kí kan ti Sunday Ìgbòho lẹ́yìn torí Yorùbá ló dìde fún kábíyèsí gbọ́n ló sọ bẹ́ẹ̀ pé ṣe ló yẹ kí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ti Sunday Ìgbòho lẹ́yìn nítorí pé ìran Yorùbá ló dìde fún kàkà bẹ́ẹ̀ àtìlẹ́yìn tó yẹ kọ́ ọmọ Adéyẹmọ rí ń gbà yẹn lọ́wọ́ àárí ìlú tẹ́yìn bàbá wa ń dùn náà ni pé ìyà tí ìran Yorùbá ń jẹ ó ń dùn mọ́ yín nú mo forúkọ àwọn náà kí yín bàbá tó lọ kọ́ bá títì á yí yín lọ́kàn padà ìṣẹ̀dálẹ̀ Yorùbá máa yí yín lọ́kàn padà láti ṣe tó tọ́ fún ìran yín Ọlọ́run tó láyé àti ọ̀run tó jogún ilẹ̀ yìí fún àwọn baba ńlá baba wa á yí yín lọ́kàn padà láti ṣe tó tọ́ fún ìran yín ló bá dẹ̀ jẹ́ pé ẹ̀ṣẹ̀ Yorùbá náà ni Ọlọ́run á kó sí yín nínú á lè jẹ́ kẹ́ ẹ dáríjì ìran yín mo ti kọ́ ní Orlando fún yín mo ti kọ́ ní Orlando orin Orlando yọ ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀yin bàbá wa ẹ fi ṣọ̀dọ́ ní ẹ fi ṣèwé ní ẹ fi lògbà ní pé torí ọ̀pọ̀ ènìyàn la ṣe dá ẹ lọ́lá torí tálákà lọ́lọ́run ọba mi ṣe ń bùkún ẹ ó ní má fọ lápá ọmọ aláìní lójú torí mẹ̀kúnnù lọ́lọ́run ọba mi ṣe yọ̀ǹda ipò tẹ́ ẹ wáyé fún yín sà ẹ rántí ọ̀pọ̀ nínú àwọn tẹ́ tá a jọ bí yín tó gbọ́n jù yín lọ tó mọ̀wé jù yín lọ wọn sí láyé mọ́ ọ̀pọ̀ nínú wọn ò dúró gborúkọ ọ̀pọ̀ tẹ́ ẹ jọ kàwé tẹ́ ẹ mọ̀ pé igi ìwé rèé igi ọgbọ́n rèé àwọn dà lẹ́nìí àti wá wọn àrí wọn mọ́ wọn ti lọ tọ́lọ́run bá lè fún yín lórí ọ̀fẹ́ tẹ́ ẹ wà ní ipò lẹ́nìí tí wọ́n dẹ̀ ń pọ́n ìran yín lójú tẹ́ ẹ dẹ̀ ṣe bí pé ẹ gbọ́ pé kò kàn yín. special announcement tí àwa mọ̀ pé gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá mọ̀ Fúlàní has taken over all the Yorùbá land ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá dẹ̀ mọ̀ torí ẹ kò síbi tá a dé ní ilẹ̀ Yorùbá lẹ́nìí tí ẹ rí ọwọ́jà Fúlàní bẹ̀ ní àárọ̀ yìí gẹ́gẹ́ bí mo ṣe ń rìn kiri mi ò ní dárúkọ ọ̀nà yẹn alódìdí more than 2 hours tani àwọn Fúlàní mọ̀ ọmọ kan dá màálù sójú ọ̀nà ní Èkìtì wa ni o wọ́n ní ọmọ dá màálù sójú ọ̀nà tí ò dẹ̀ sẹ́ni tó máa mú wọn àwọn ọlọ́pàá tó ṣe gàràgàrà lọ́bẹ̀ gàràgàrà tó ṣe lọ́nà náà ṣe padà nání ká ní sùúrù lójú ọ̀nà tí mọ́tò ń rìn ni o lójú ọ̀nà tó bísí dáadáa ni ó jẹ́ kan nínú ọ̀nà téèyàn lè gbà wọlé sèkìtì téèyàn lè gbà jáde síta wọ́n dẹ̀ mọ̀ọ́mọ̀ dá màálù àwọn màálù yẹn wá sùn sójú ọ̀nà òun náà dẹ́ jókòó lẹ́bàá títí ń bẹ́ oko tó òkúta mẹ́ta àmọ́ ìyá òun ṣe ń jẹ tó fẹ́ jẹ ni o
Fúlàní gbégbé ayé ta ní ọmọ mi nílẹ̀ Yorùbá. Fúlàní lójoojúmọ́ ni Fúlàní jí ọmọ Yorùbá gbé. Bọ́dà mi kan sọ sórí kan pé òun gbéra láti Èkó ní aago 9. Aago 9 òru ló padà wọ Àkúrẹ́. Ó ní mọ́tò yẹn ń bàjẹ́ díẹ̀díẹ̀, ó nígbà tó débì kan dírẹ́bà gan sá lọ làwọn ará bíbá ìbá jáde síta not know pé dírẹ́bà yẹn ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn Fúlàní. They now turn kidnappings to a business in Yorùbá land. A ti rí àwọn ọmọ Yorùbá tó ti kò lábọ̀ pẹ̀lú àwọn Fúlàní tó ń jiyàn gbé. Ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn bàbá wa ìdẹ́ ìmọ̀. Ẹ wá gàgùn lálẹ́ lórí ẹ̀ṣẹ̀ bí pé kò kàn yín. The Fulani has dominated the Yorùbá land. Lórí àpáta tí mo wà yìí lẹ́yìn ẹ̀ lánàá òní òfún mi lórí ọ̀fẹ́ láti ṣe program lọ́wọ́ alẹ́ abẹ̀rẹ̀ sí ń lé wọn bẹ̀ ni. Òní mo fi ń pariwo pé gbogbo ẹ̀yin tí àpáta tí òkè bá wà lẹ́yìn ilé ọ̀dọ̀ yín dàbí nílùú yín ẹ lọ máa yẹ bẹ̀ wò níbẹ̀ náà kó ohun èlò ìjà wọn ohun èlò oró tó fẹ́ fi ṣe ìran Yorùbá ní ṣùtá sí. Ṣé àwọn bàbá wa láwọn ọmọ ní tán bá ń pọ ọmọ Yorùbá tán jí ọmọ Yorùbá gbé ẹ ní rí kí àwọn bàbá wọn ní nọ́ọ̀tì kó sọ ọ̀rọ̀ ẹyọ kan. Ẹ̀yin bàbá wa dẹ̀ dákẹ́ ẹ̀ ń gbégbé ayé ẹrú lórí ilẹ̀ bàbá yín. Ó yẹ ká bi yín léèrè pé ẹ̀ṣẹ̀ wo ni ìran Yorùbá ṣẹ̀ yín. Ó yẹ ká bi yín léèrè àwọn àbí àwọn bàbá àná ohun tó yẹ ká ṣe fún yín tí wọn ò ṣe fún yín lẹ́yìn yarọ́ lórí àwọn tòde òní tí yóò Fúlàní dẹ̀ ń dorí Yorùbá kodò tẹ̀dẹ̀ dákẹ́ tẹ̀dẹ̀ ń wòran. Torí èmi nígbàgbọ́ pé ẹ mọ̀ pé eku ò ké bí eku nílẹ̀ Yorùbá. Èmi nígbàgbọ́ pé ẹ mọ̀ pé ọmọ ènìyàn gẹ́ òfin bí ọmọ ènìyàn. Ẹ má bínú kọ́ọ̀lù wọlé. Adáwọ̀ yín bàbá mi Fatai Jimoh ojú òní tìyín. Ìrìn olóṣèlú tẹ̀ ẹ́ kiri. Ó jẹ́ ká mọ̀ pé ẹ mọ nǹkan tí ìran Yorùbá ń là kọjá. Ló jẹ́ kéèmí lè fọwọ́ sọ̀yà pé ìwà ìkà lẹ̀ ń wù fún ìran kóòtù òjìrè. Olóṣèlú kan máa ti ìlú kan bọ́ sí ìlú kan security tó máa kólé lẹ́yìn á ju 20 lọ. Kí ló dé fi kó security lẹ́yìn? Ìlú yìí la wà ní 1979 tí wọn ò lè fi padà fáwa. Àwọn olóṣèlú ìgbà yẹn wọn kó security rìn bẹ́yìn ṣe kò ní lóde òní. In 83 the same thing. Kámú 83 yẹ kúrò èyí tí Babangida gan dànù. Wọ́n kó àwọn security lẹ́yìn bí èyí ṣe ń kó lẹ́yìn lẹ́nìí. Ẹ̀rí bí lọ́ọ̀sì bí márùn níwájú wọn bí lọ́ọ̀sì bí márùn mẹ́fà máa wà lẹ́yìn. Ìyẹn ni pé ẹ̀yin gan mọ̀ pé ara okùn ara òru ẹ̀ di yẹ. Ẹ̀dẹ̀dákẹ́dẹ̀ ń wòran as a leader. Mo ti ń sọ tipẹ́ ọba tó bá jáde síta tó ń gbayì ìlú ẹ̀kún fọ́fọ́ ni o. Àlàáfíà wà ní ìlú tó wà ní o. Níjọ́ tí ìlú bá ti tú ni ìyà ọba lọ lára ẹni tó wà lórí àpèrè. Níjọ́ tí ìlú tó jọba ní lórí bá ti tú níjọ́ yẹn náà ni kò sí ìkẹta ń pè lọ́ba mọ́. Níjọ́ tẹ́ bá ti àláwọ̀ àwọn Fúlàní kan máa kọ̀ntínú báyìí tó bá ti pẹ́ tó ti pa ọmọ Yorùbá wọ́n á gba agbára lọ́wọ́ yín. Agbára tó wà lọ́wọ́ yín lónìí tí ẹ̀kọ́ tẹ́ ẹ lò ṣùgbọ́n tágbára bá wà lọ́wọ́ Fúlàní wọ́n ń lò lérí ọmọ Yorùbá. Bí ẹ ti wà lórí ipò agbára lẹ́nìí tẹ́ ń pera yín ní gómìnà tẹ́ ń pera yín ní sẹ́nẹ́tọ̀ tẹ́ ń pera yín ní rẹ́ẹ̀pù àwọn Fúlàní sì ń lo agbára lérí Yorùbá. Ráìsì lẹ́yìn máa ń pín kiri òróró lẹ́ máa ń pín kiri àti 30,000 ẹ ti wá sọ ìran Yorùbá di jẹun kó kú nígbà tá a lálàáfíà tẹ́ ń fún wa ní ráìsì ẹni tí ò lálàáfíà tẹ́ ń fún lóúnjẹ. ìran Yorùbá ariwo ẹbẹ̀ láriwo kọ́mọ fi gbogbo ariwo òṣèlú tán nígbà àwọn èèyàn yìí béèrè fún ẹgbọ́n nǹkan tí kò mí sọ lórí tí ìṣẹ̀lẹ̀ yìí bóyá last week náà ló sọ jáde jíjọ́ ọ̀sẹ̀lẹ̀ tí Ògbómọ̀ṣọ́ ẹgbọ́n tó sọ ó lára ní àwọn èèyàn yìí wọ́n ní ìdí owó kò sí bí wọ́n ti rọwọ́ ẹ lọ́ọ́ káńtó sọ̀nà àwọn ọmọ tí wọ́n jí kódà ó ní wọn ò ṣe ní tí wakọ́ iléyà lóde bóun là ṣe ní ṣẹlẹ́yà kidnapping ọ̀nà wọn sànù wa ni bóun là ṣe ní ṣẹlẹ́yà oníbọ̀mù torí bó bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn ní north bọ́ọ̀mù máa sábà tẹ̀lé lóòótọ́ ọdún ni bóun là ṣe ní ṣẹlẹ́yà oníbọ̀mù tó bá fún làwọn èèyàn wọ́n mọ̀ bẹ́ẹ̀ yẹn ṣe fíìlì tí nǹkan bẹ́ẹ̀ yẹn bá ṣẹlẹ̀ àwọn orúkọ nǹkan bẹ́ẹ̀ tí wọ́n kó pamọ́ láti ìgbà tí similar things ti ṣẹlẹ̀ sí family mi gbogbo ayé bá mi sunkún gbà náà mo ráwọn olórí ibú kan tí wọn post ẹ wípé wọn ti rọmọ o ẹ mẹ́ta lóhùn wọn ti rọmọ o ní time dáàtì rọmọ wọn láì mi ò fọ kí ìfàwọn olórí ibú ẹnìkan ò dáwọn yẹn padà síbò mi lẹ́nu up to today of recent ní sẹ́gun mi sọ̀rọ̀ yẹn o ẹ jẹ́ kó tẹ̀ bó ṣe wí gangan only government knows the exact identities and hideout of bandits ọmọ Nàìjíríà is your work go and fight your work wọn bá ní ká dúró de ìjọba mọ́ Nàìjíríà gbúrò pé bandits ti dé látàyè ìjọba Goodluck Jonathan ṣèjọba ó lọ nísìn ó wà tí lé lọ́dún mẹ́wàá àbọ̀dún mẹ́ẹ̀ẹ́dógún láti gbà tẹ́ túbọ̀ àwọn tí wọ́n gẹ̀ ní wọ́n ti mọ̀ wípé wàhálà pọ̀ látàrí ìjọba Ọbásanjọ́ tí wọ́n ti bẹ̀rẹ̀ Boko Haram ìyẹn bí 20 years ago Nàìjíríà prepare àwọn òrán ni òṣèlú ló ń kájú bá kiri bá tẹ́wọ́ bá wá dé àwọn wà létí bọ́ọ̀lù ní òbí wa níjà aláìsàmì kò rọjò lọ Rashid kò sẹ́ni orí ẹ̀gbẹ́ nínú àwọn tẹ́sí ìjọba yìí kò sẹ́ni oníròyìn ni aláìsàmì kò rọjò lọ Rashid ayé Kùránì ló sọ bẹ́ẹ̀ wọ́n dàbò ní yíta àgbà bẹ́ẹ̀ sí làákàyè sẹ́ẹ̀mọ̀ pẹ́lú obìnrin lè rí jọkàn sẹ́ẹ̀mọ̀ gbé àwọn ọmọ yẹn jẹ̀sán ẹ bá ara plẹ̀ ní jùlẹ̀ wà lọ pẹ́ fi sábà wíyá ẹ̀dẹ̀ lọ́nà sá ọlọ́mọ bí ó ṣe mú yín balẹ̀ ọlọ́mọ bí ó ṣe mú yín sílẹ̀ níjọ́ àjàbọ̀ bá dé tí ò bá lọ́gbà ìpàtẹ́sán lé má bàwọn dá sọ́rọ̀ sí Nàìjíríà
tíkẹ́ẹ̀tì lẹ́ ń jà sí ẹ dákun ẹni ọba rí tó bá rí tíkẹ́ẹ̀tì gbà tọ́lọ́ bá ní kábòsí kan jàbòsí kan lọ tí tíkẹ́ẹ̀tì bá jámọ́ ẹ lọ́wọ́ má jò lásìkò yìí tó bá fẹ́ gba ìpè tó bá wọn ọmọ bẹnu gbò Ọ̀yọ́ state ní kakọ́ àwọn tí Èkìtì state bẹ́ẹ̀ ó ń ṣẹlẹ̀ ní Ògùn state náà wíìkì yóò sì ṣẹlẹ̀ ní Ọbáfẹ́mi Owódé local government ní wíìkì ó ń ṣẹlẹ̀ ní Institute of Agriculture ìdí ànú rẹ̀ nìbàdàn ó tún ṣẹlẹ̀ tí wọ́n lọ kó àwọn staff wọn ó ń ṣẹlẹ̀ state nínú gbogbo state ilẹ̀ Yorùbá Lagos ní òtún ọdún nǹkan oúnjẹ pati ni tẹ́ ẹ bá dìde ọlọ́mọdé wọn sáfẹ́ parí everybody àfi kẹ́ ẹ dìde ẹni ọba gbìyànjú tó ọba rí tíkẹ́ẹ̀tì gbà yá máa dúnú yàrá rẹ̀ mẹ́jọ gbàgbà tó ọba fẹ́ gbègbè bí wọ́n bá sì gbìyànjú tó ọfẹ́ gba tíkẹ́ẹ̀tì àti ìdìbò tó ọlọ́ba jọ pọnlọ́lọ́ tó ọba rí tíkẹ́ẹ̀tì gbà ọ̀rọ̀ yá ṣe sùúrù ọkọ ní bọ́ọ̀tù ọba sì lọ́kọ̀ọ̀tù lọ́kú dànù lọ́kú wáyé pé tí ọba ọ̀nù ká máa bọ̀ bá lọ ọba rí tíkẹ́ẹ̀tì gbà lọ́kọ̀ọ̀tù ọba rí bọ́ọ̀tù lọ́kú dànù bí wọ́n bá sì rí tíkẹ́ẹ̀tì yá máa dúnú kọ̀rọ̀ yàrá rẹ̀ ni o kò prepare fún election ọdún yìí sọ̀rọ̀ tùmánì ẹ̀yìn o president ní ọ̀rọ̀ gbogbo wọlé alájú báyìí lẹ́yìn ìgbà abánajú tó wà tó fi kò ojú kálí òye wọn dáadáa ó kàn kọ́ tẹ̀ kání bíbẹ̀ kọ́ majority yẹn lẹ́kọ̀ọ́ bá ní tó bá fẹ́ ṣe president ní ẹgbẹ́ yìí tó lórí ibú tí a bá fún tíkẹ́ẹ̀tì àwọn onígbà fẹ́ dìbò fún àjọ mójútó ìbò tí ń bọ̀ yìí a bá fún lórí ibú tíkẹ́ẹ̀tì tó wá jẹ́ pé ó fẹ́ lọ sílé ìgbìmọ̀ l'Àbújá ànígbà á pariwo pé ẹ mọ̀ tẹ́ yóò bá kó bá president rẹ̀ jókòó bá ẹ lọ lajú ẹ lọ sí làákàyè ojú wa ti là tá a bá ń wòran báyìí ọlọ́mọdé kó àtàwọn bá wà ní ọlọ́mọdé sọ wá ti rádaràdà ni bẹ́ẹ̀yàn bá ní kí kọ́mọkùn mẹ́kọ̀ọ́ kó sokú ìyá ìbúṣe wù wàláhì ó lè sokú ìyá ìdẹ́. You don't have sympathy, no empathy. Àsìlá bẹ lórílẹ̀-èdè Nàìjíríà ẹja bẹ̀rù Ọlọ́run dáadáa mo kẹ́kọ̀ọ́ tó pọ̀ láàrin ìyẹn lóṣèlú tòró tó jọba mẹ́ta tí mo bá ṣiṣẹ́ ó jẹ́ kí n mọ a lot about politics and politicians. Ẹ dákun ẹ máa kíní kan dájú mo ń bí Ọlọ́run fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà Ṣèyí Mákindé eléyìí tí ń ṣẹlẹ̀ yìí Ọlọ́run ní sẹ́ni sẹ́dọ̀ fún ẹ o torí èèyàn dáadáa ni ẹ ẹni tó ṣèlú táwọn èèyàn mọ̀ yìí pé yes ọlọ́pọlọ lẹni tó ṣèlú yìí ẹni táwọn èèyàn mọ̀ kó láàánú mẹ̀kúnnù yẹn ẹni táwọn èèyàn mọ̀ wípé kó tó dé ìjọba ń ṣàánú àwọn èèyàn yẹn ó dé ìjọba ọ̀pá àánú ti àmọ́ o kò sí ẹni tí í ṣèjọba ní Ọ̀yọ́ state tí wọn kì í fún ní send off kó tó lọ wọn fi nọ́mbà kan tẹ̀mọ́lá tí ò ní gbàgbé ẹ lóhun tí a fi tẹ̀ bọ́ bàbá alábàdé sínú lára bàbá yẹn gbàgbé tẹ lọ wọn fúnni mọ́ ni irọ́ níjọ́ kan láti wọ́n dìbò tó ń tì mọ́ Ọbásanjọ́ pé àjọ sínú ẹgbẹ́ kan náà president ni wa ẹ lọ wo rìsọ́ọ̀tì ń tẹ ẹgbẹ́ irọ́ tí a fúnni mọ́ lẹ́sẹ̀ òun kú bẹ́ẹ̀ bàbá lásìkò ládọ́jà ẹ lọ wo rọ́ tí a fúnni mọ́ bàbá lẹ́sẹ̀ kó tó kú bẹ́ẹ̀ àkàlàbọ̀ bẹ́ẹ̀ ẹ lọ wo rọ́ tí a fúnni mọ́ lẹ́sẹ̀ àwọn ọmọ sùkúù kan ni wọn ìjọba fún àwọn ọmọ sùkúù ló ń jẹ làwọn kan lọmọ kan bá kú báyìí wọ́n ṣe gbàdúrà wọn lónìí pọ̀ ìṣòjẹ gbogbo àwọn aráàlú gómìnà Ajímọ̀bí ọ̀rọ̀ lọ́ba ní ẹjí mọ́ lẹ́sẹ̀ tí a fi ṣe báyìí fún gómìnà Ṣèyí Mákindé ní tí rẹni tó wọlé ìjọba tí rẹni jáde wọn fajúro kú òní Ọlọ́run ní dúró tiwọn Ọlọ́run ní jẹ́ kó fajúro kú àmọ́ o ní ti ń bẹ́lẹ̀ yóò rẹ̀ ẹ gbìyànjú lórí ọ̀rọ̀ àwọn ọmọ yìí tí wọ́n kó lọ yìí àìmọye fake information láwọn nígboro ẹlòmíín ni wọ́n ti ní wọn congratulation ẹ wọ àwọn olórí ibú bó láṣẹ ní bẹ́ẹ̀ lọ́n kí ìrànlọ́wọ́ wà ní àwọn tí wọ́n jí kó bẹ́ẹ̀ tó bá ń fún làwọn èèyàn mo mọ̀ bí èèyàn ṣe fíìlì tí wọn kàn bẹ́ẹ̀ yẹn bá ṣẹlẹ̀ àwọn orúkọ kan bẹ́ẹ̀ tí wọ́n kó pamọ́ láti ìgbà tí similar things ti ṣẹlẹ̀ sí family gbogbo ayé bá mi sunkún gbà náà mo ráwọn olórí ibú kan tí wọ́n post ẹ̀ wípé wọ́n ti rọ́mọ o ẹ mẹ́ta lóhùn wọ́n ti rọ́mọ o ní time dáàtì rọ́mọ wọ́n láì mi ò forgive àwọn olórí ibú yẹn bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tẹ́ ń circulate fake information ẹ mọ̀ pé tí ń ká àwọn èèyàn lẹ́nu ọ̀nà kéètì kan ti lọ kidnap wọn bẹ́ẹ̀ kò sí ojúmọ́ kan tí kidnapping ọ̀sẹ̀ rẹ̀ mọ́ nílẹ̀ Yorùbá ẹ̀tù ẹnu yín jáde ẹni ẹnu tẹ́ ẹni náà ara ni iṣẹ́ ìjà ni ní church tí a bá fẹ́ gbàdúrà wọ́n á ní àdúrà ariwo ìran Yorùbá ariwo bẹ́ẹ̀ bá fẹ́ kidnap everybody ẹ mọ táìpù orúkọ gbogbo àwọn olórí yín ẹ táìpù orúkọ gbogbo àwọn tí ń bẹ níjọba ẹ táìpù gbogbo àwọn tí ń tẹ́ ń ṣòfin ẹ táìpù gbogbo àwọn tí ń bẹ lókè àwọn ọmọ tí ń jí kódà ó ní wọn ò ṣe ní jíwa kó iléyà lóde bóun là ṣe ní ṣe iléyà kidnapping ọ̀nà ọ̀sán àdúrà ni bóun là ṣe ní ṣe iléyà oníbọ̀mù torí bó bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn ní north bọ́ọ̀bù máa sábà tẹ̀lé lóòótọ́ ọdún ni bóun là ṣe ní ṣe iléyà oníbọ̀mù bóun là ṣe ní ṣe iléyà kidnapping ẹ̀yin ìjọba àwọn ọmọ tí ń jí kóbo wọn wà ẹ táìpẹ̀ àwọn ọmọ tí ń jí kóbo yẹn wà ẹ kọ orúkọ ẹni tí ń sojú yín ẹbí léèrè àwọn ọmọ tí ń jí kó kí ni effort yín kí ni ìgbìyànjú yín lẹ́yìn tó kiri lórí tíkẹ́ẹ̀tì táwọn ọmọ ọlọ́mọdé ń bí òjò tí ń pa wọn tóun tí ń pa wọn òjò rọ̀ ní alẹ́ ìjẹta mo sì dáhùn wọn títún bí wákàtí méjì nígbà mímí ò gbé mọ́ ni mo bọ́ sórí iná fìlà torí wọn ń ro condition táwọn ọmọ ìlú wà nínú òjò mo ń wo ibi tí wọ́n ti lè pín àwọn ọmọ yẹn dé táàtì mọ̀ dì sí ẹ wá sí ẹlẹ́bọ̀ lọ́wọ́ ní December 2025 wọ́n ti kúkú ní Benin Republic ìjọba Nàìjíríà within 12 hours gbogbo plane ní Nàìjíríà ti débẹ̀ wọ́n gba ìjọba yẹn padà àwọn sọ́jà orí rẹ̀ bọ́ sílẹ̀ gbogbo afẹ́fẹ́ Benin Republic ní plane ní ọmọ ogun Nàìjíríà yẹn wọ́n sì ń jí àwákó Nàìjíríà plane ọmọ ogun ọ̀gá gbogbo afẹ́fẹ́ within 12 hours ó fi ń lọ́jọ́ kẹrin ó fi ń lọ́jọ́ karùn-ún tó níyọ̀ lẹ́kìtì bẹ́ẹ̀ táwọn apá kan Ọ̀ṣun bẹ́ẹ̀ táwọn apá kan Kwara bẹ́ẹ̀ tọ̀yọ́ state bẹ́ẹ̀ táwọn Ògùn state bẹ́ẹ̀ àwọn ẹtì ẹnìkanwò lábẹ́lẹ́ náà bẹ́ẹ̀ Lagos state kò wà prominent ni gbogbo eléyìí bẹ́ẹ̀ àgbé plane jáde àwọn kan bẹ́ẹ̀ lé Haúsá tí wọ́n ní 400 nínú tọ́jà ti jíkó láti bí oṣù kan lẹ̀ yìí wọ́n ní 400 tí wọ́n ti jíkó pamọ́ síbẹ̀ tí ò sí plane ni àmọ́ tó jọ mí lójú tó sì yà mí lẹ́nu ọ̀rọ̀ dáadáa máa tẹnu kíní kan jáde gbàgbé Gùnmí ó sọ̀rọ̀ kan tó yẹ kí kó challenge ìjọba òdìdẹ kan dáwọ̀ yẹn padà sí lẹ́nu ẹnìkan ò dáwọ̀ yẹn padà sí Gùnmí lẹ́nu up to today of recent ní sẹ́ Gùnmí sọ̀rọ̀ yẹn o ẹ jẹ́ kó tẹ̀ bó ṣe wí gangan only government knows the exact identities and hideout of bandits government know the exact identity go and Google it wà á ní ìsìn yẹn lórí Google mi ìpè Facebook go and Google it the government know the exact identities and hideout of bandits ó ní kí ló dé tẹ́ńpì òun léèrè ṣé ìjọba sọ pé àwọn bandits inú àwọn tí bẹ́ẹ̀ lẹ́yìn wọn àbí ìjọba sọ pé wọn ò mọ ibi tí wọ́n wà bí ọ̀gá ibẹ̀ kí ló dé tí ìjọba ò tí ì ṣe kàkà lórí kọ̀mí gàgà fúnra ẹ̀ ó ní ìjọba mọ̀ tó bá wá níbẹ̀ kí làwọn pariwo sí kí là ń gọ́ sí ìran Yorùbá ariwo ẹbẹ̀ láriwo kọ́mọ̀ fi gbogbo wa rúbọ òṣèlú tán kọ́mọ̀ fi wá rúbọ ìbò tí ń bọ̀ lọ́nà
kí ọlọ́run ká bí ọlọ́run tá a bá bí ọlọ́run tá a bá sáyà aláwọ̀ ká sì máa sáyà àyàsẹ̀ ẹ mọ̀ yí pé kidnapping ò níyì mọ́ ni ó ti di nǹkan ojoojúmọ́ báyìí nǹkan mẹ́rin ní Yorùbá ní mistake tí Yorùbá ti ṣe o náà bá correct mẹ́rẹ̀ẹ̀rin wàláhì wọ́n lè balẹ̀ Yorùbá ta ló ní wọn lè balẹ̀ Yorùbá ní 21st century ẹ̀rí Amẹ́ríkà dáwọ̀ ní Venezuela ẹ̀gbọ́n tí Trump sọ ni ó náà ń rò ó là ń planning seriously láti sọ Venezuela di the 51st state of United States of America ẹ lọ Google news yẹn wà mẹ́ẹ̀ ó náà ń rò pé òun wà next year wọ́n sọ jà Amẹ́ríkà táwọn tí wọn lajú jù lágbàáyé bá lè ṣe yẹn ta ló kù tí ò lè ṣe ẹ mọ̀ pé ariwo ni wọ́n fi túnra Yorùbá ká ní ọ̀dọ̀ yẹn padà ni wọ́n jagun wọnú ìlú yẹn gangan àwọn ìlú tí bẹ lọ́dà rẹ̀ tó súnmọ́ àwọn ni wọ́n ń sọ dahoro one after another wọ́n pa àwọn èèyàn bó ṣe ṣẹlẹ̀ sí náà ló ṣẹlẹ̀ gbà yẹn àwọn ìlú yẹn tún kápọ̀ ọ̀kan ní kọ̀ọ̀kan ní gbogbo ẹni tí ń bẹ ní capital wẹ́rọ̀ yọ̀fi sálọ ẹnì kankan ò lé wọn ariwo wọn délé ni wọn dé lọ́la ló lé wọn nílẹ̀ Yorùbá lẹ́nu yẹn mú láti wára ẹ mọ̀ iye ìlú tó ti dahoro ni táwọn èèyàn ti sá jáde tẹ́nìkan wà wọn ìlú yẹn mọ́ gbogbo oko tí wọn dá ti ṣègbè síbẹ̀ gbogbo nǹkan dúkìá wọn ti gbàgbé síbẹ̀ wọ́n gbẹ̀mí ara wọn sá tí wọn náà bá bẹ níbi kan níbi tí Nàìjíríà bá dé tó o bá ti mọ̀ tẹ́mi rẹ̀ òde tètè kúrò mbẹ́ má fọ̀rọ̀ rẹ mọ Ọlọ́run ẹgbẹ̀rún yàsí kọ́lọ́ọ̀kà ẹgbẹ̀rún bíbélì ọ̀ràn ẹgbẹ̀rún òkà ọ̀rẹ́ anything lóye lè ti bẹ̀lẹ̀ ẹgbẹ̀rún gbàdí ọ̀rọ̀ gbogbo àwọn tí wọn jáde tí wọn lọ pé kíní ẹ̀yà aláyé ẹ̀láwọ̀dá àpàdà kọ́dà àwọn ọmọ yẹn padà àwọn náà wà dàtà tì rí àwọn ọjà àní wake up to reality ọ̀rọ̀ ẹ̀sìn is our major problem lórílẹ̀‐èdè àkọ́kọ́ nínú nǹkan mẹ́rin yẹn lọ́rọ̀ ẹ̀sìn níjọ́ tí wọ́n bá ṣetán láti gbàjọba lọ́wọ́ Nàìjíríà lọ́wọ́ ilẹ̀ Yorùbá in particular tí wọ́n bá rọ̀pọ̀ lù tá a bá tètè dákọ̀ ọ̀rọ̀ àwọn heretical ideology yìí àwọn onísọkúsọ jáde lẹ́nu onísọkúsọ abẹnú bí ẹnu asín tí wọ́n kúnná rẹ̀ sí àwọn ìṣẹ̀lẹ̀ àní apá Islam ní apá tí ó dẹ̀ nínú fámìlì rẹ̀ tí ń dá ti sẹ́wọ̀n ọ̀fà jáde kúnní kan bá tá a bá tètè sọ̀kùn wọn níjọ́ tí wàhálà yìí bá lọ dé àárín àwọn èèyàn yìí tí ó sọ pé iná mẹ́lẹ́mú mi nínú ẹ̀kọ́ ọmọ ìyá wa ni wọ́n nú ẹ̀sìn tí Saudi ò aláwọ̀ ọmọ ìyá nú ẹ̀sìn lọ́jọ́ tí ó extended lórí dé kàkà kò extended dé Iran kò extended dé Syria pé ọmọ ìyá nú ẹ̀sìn rárá nǹkan kó mojú lójú ẹ̀ ìlú tiẹ̀ yàtọ̀ ìlú tèmi yàtọ̀ tá a bá sẹ́sìn ọ̀tá gbọ́ sẹ́sìn wà tọ́lọ́ lẹ́gbẹ̀lẹ́jọ́ ó lọ Saudi ẹ̀yin dé Nàìjíríà ẹ̀ ẹ̀sìn ju àwọn tó lẹ́sìn gan lọ bá a bá tètè tákù rẹ̀ kí lóyún bá tètè bẹ̀rẹ̀ campaign lórí pé ọ̀kan náà ni wá ọba àjẹ́ mùsùlùmí ọba àjẹ́ Christian ọba àjẹ́ traditionalist ẹ̀sìn náà ní dàpọ̀ ọmọ ìyá nú ẹja jọ dìde ìjà yìí ṣe ìjà Ọ̀yọ́ state nìkan gbogbo ẹ̀yọ́ balẹ̀ yóò bẹ dìde ẹ̀yin alága kanṣu kílẹ̀ wò bàbá wa láàfin ẹ̀ dìde gbogbo bàbá jùlọ bàbá wa onírìṣà tí gọ́ọ̀mẹ̀ntì ti recognize as head for now ẹ̀ dìde lórí ọ̀rọ̀ tí bẹ̀lẹ̀ ẹ̀ dìde ẹ̀ pariwo ẹ̀ ràn wá lọ́wọ́ ẹ̀ má jẹ́ kán bá àwọn Yorùbá ń ọ̀rọ̀ religious yìí tá a bá tètè múra wàláyé olè ilé ní ògbé olè àwọlé àwọn tí ideology wọn jọra wọn jọ ṣiṣẹ́ pọ̀ àfi ká tètè bẹ̀rẹ̀ sí pariwo wọn gbogbo alá ideology pé rárá ọ̀kan nìyẹn Yorùbá ó lè pín wa ó dìtì ni wa ó lè pín wa níjọ́ tí ẹ ti ń pariwo eléyìí sẹ́ẹ̀rì kílẹ̀ Haúsá pé àwọn torí ọ̀rọ̀ ẹ̀sìn tí ò sí Christian níbẹ̀ tí ò sí àwọn traditionalist níbẹ̀ ó dìtì ni ẹ wà ó dìtì ni wọ́n wà bí àwọn tí ẹjẹ́ bá ń dìtì ṣe ń ṣe wàhálà pé àwọn tí ń gbè wọ́n níta nínú àwọn tí ń bẹ olórí wọn sì wà tí wọ́n sì gbójú pamọ́ pé yes àwa la ni wọ́n sẹ́kùn méjì láì wọ́n yìí ntí òun jẹ́ kẹ́ríkò mi pẹ́sẹ́ mọ̀ pé àwọn kan bẹ̀lẹ́yẹ àwọn kan wà pẹ́jọ́ ń ṣiṣẹ́ pọ̀ lórí pé àwa làwọn eléyìí ìran Yorùbá ẹja ronú. Number 2 tá a bá kọ́ ẹ̀tẹ̀ dájá ọlọ́run jẹ́ o níjọ́ pé wọ́n fẹ́ gba ìjọba fi Biafra tó fẹ́ wín ní ogun ní tó ṣe ni pé ó stop oúnjẹ tí ń lọ sílẹ̀ Biafra gbogbo bí táwọn jẹ́ wọbẹ̀ ló stop àti gba yẹn lọ́mọ Ìgbò ti gbọ́n wọn fi sí àgbẹ̀sẹ̀rẹ̀ mọ́ tó kùn bá lọ jẹ́ nísìn nílẹ̀ Yorùbá wàláhì tí wọ́n bá stop oúnjẹ tí ń tilẹ̀ Haúsá wọlé Yorùbá àwọn alábẹ̀ wọn kẹ́yìn àtolówó ilẹ̀ Haúsá àtolóṣèlú wọn gbogbo wọn ni wọ́n dáko kò sí ẹni wọ́n bá jẹ́ ọmọ ilẹ̀ Haúsá tí ò lóko màálù tí ò lóko kan ògbìn wọn kákẹ́ èèyàn gidi nílẹ̀ Yorùbá tálíkà ní dáko tálíkà mélòó ní tó wá kù lóko oúnjẹ mélòó là ń produce iṣu tá ń jẹ jù iṣu Àbújá ni iṣu Niger State ni ẹ̀wà tá ń jẹ jù àti ilẹ̀ Haúsá ní ti ń wá ìrẹsì lọ́kà ètí ilẹ̀ Haúsá ní ti ń wá tó pọ̀ rẹpẹtẹ ilẹ̀ Haúsá ni tomato tàtàṣé màálù mélòó la nílẹ̀ Yorùbá tí ó tó wá jẹ ok kẹ́tì blọọkì ìjọ kan pé ọjà àwa náà oúnjẹ lọ sàlẹ̀ mọ́ ẹ wo fìtínà tá kù sí ẹ wọ wọ́n bá tí tomato wọn wá láti bẹ̀ tí wọn rọ́nà gbé kọjá ẹ lọ bí àwọn obìnrin pé fìtínà tí wọ́n rí lórí ọ̀rọ̀ àtàtì tomato kì í ṣe wàhálà kékeré ẹlẹ́ẹ̀kejì òun lọ́rọ̀ oúnjẹ bó ní sí àgbẹ̀ wa ó sì ráìsì padà nílẹ̀ Yorùbá tí ó jẹ́ pé olóṣèlú tá a bá dìbò fún abẹ́rẹ́ pé olóko rẹ wà how many thousands of acres ló fi dáko màálù mélòó ló ń prepare ẹni ọba prepare àtàjẹ ńlọfẹ future wa lẹ́yìn oúnjẹ ló tó kankan yòókù àwọn tí wọn lọ́wọ́ lọ́wọ́ dáko ilé oko mélòó tálíkà ọ̀dà ẹ bá wọ oko irrigation nílẹ̀ Haúsá ọ̀nà rẹ̀rẹ̀rẹ̀ ni ìran Ìgbò náà dẹ̀ fi oko ṣeré mọ́ láti gbà tó ti ṣẹlẹ̀ sí wọn láti gbà Biafra ìyẹn jẹ́ point number 2 ẹlẹ́ẹ̀kẹta ìran Yorùbá nìkan ni òun ní nǹkan ìjà ogun tó ọjà bá dé àwọn lókè ọjà ìdínwó íńtánẹ̀tì ni tẹ̀ra àwọn ọmọdékèké tí wọ́n mú èké nígbà tí wọ́n mú bẹ́ẹ̀ ní tó ká àwọn obìnrin wọn gan wọ́n rìn tiẹ́kẹ̀ ni lórí íńtánẹ̀tì ẹ̀kiri wọn ni èyí tí ń bẹ lọ́wọ́ àwọn bandits nìkan níjọ wàhálà bá dé fìtínà ni tí wọ́n bá ń ka iye èèyàn tó pọ̀ jù ní mílítì Nàìjíríà nínú náà tí wọ́n jàmbá wa àwọn ni wọ́n mọ future wọn dẹ̀ tètè prepare fún future àwọn yẹn pọ̀ jù mélòó ni Yorùbá ti bẹ nínú mílítì ìran Yorùbá níjọ́ wo la náà fẹ́ tètè lọ opportunity yìí kámọ̀ bá ṣe pọ̀ nínú mílítì níbo láàbò ẹ lọ́wọ́ lẹ́ Ìgbò àwọn ọmọ Nàìjíríà tàn bẹ́ẹ̀ fún wọn ti bí ìjọ ogun bá dé àwọn ti Kánò náà bẹ́ẹ̀ ẹ mọ iye instrument ti bẹ lọ́wọ́ wọn ta ní instrument gidi bẹ lọ́wọ́ ẹni náà Yorùbá èmi ò ní ká lọ gbà in a wrong way in a lawful way bákan làwọn tí wọn ní náà ṣe ní ìjọba ń fáwọn kan ní lancers bóun láti defend ara wa amákìlẹ̀ Yorùbá ọmọ pariwo ẹ jìra o ó jìra níwájú èké wọn láì yọ̀ọ̀dà ẹ kélékèlé ó jìra níwájú mísáìlì orí rẹ̀ ó fòdé kàlà bẹ́sẹ̀ ló fòdé Sókótó níwájú ballistic missile sẹ́ni ló ti jìra kílẹ̀ fi ń jìra kí ló dé dẹ́ yí báyé sẹ́yìn yí dúró kàmá yẹ̀dúró dáhùn máa yẹ̀dúró kàmá yẹ̀dúró dáhùn àtàwọn yẹ̀dúró àlẹ́ èyí bíbà sẹ́yìn ẹni tí ò bá yí bíbà sẹ́yìn wọ́n tọ̀ wọ́n ò bá bà lọ. Number 4 tí ìran Yorùbá gbọ́dọ̀ tètè correct àánú àṣejù lórí àlejò àti fàyè gba àwọn àlejò jù ó dáa ká balance pẹ̀lú àlejò bẹ́ẹ̀ tí gbogbo tó jẹ́ monument wa ló ti tán sọ́wọ́ àwọn àlejò
ìdajì èkó làwọn àlejò ti rà tán ẹ lọ mú láti Dùmọ̀tà kẹ́ fi dé Lẹ́kì kódà Tinubu ẹ mú lọ tẹ́ fi dé Dùmọ̀tà ẹ mú lọ Lẹ́kì ẹ mú lọ Sájà Yorùbá mélòó ló nílẹ̀ bẹ́ẹ̀ ọmọ yìí bò ti ra gbogbo ẹ padà Ságége ẹ lọ wo tí ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ níjọba yálẹ́mọ̀ yìí pé ìran Haúsá ló la Gégé kì í ṣe ìran Yorùbá mélòó ni Yorùbá ẹ lọ wo gbogbo tó jẹ́ economic nerve ní gbogbo capital city nílẹ̀ Yorùbá ẹ lọ mú tìlú Ìbàdàn ẹ lọ mú láti Lebanon street ẹ mọ wo táwọn Ìgbò tí wọ́n ti ra pàkàbẹ̀ ẹ lọ mú táwọn òdùn nílọ ẹ lọ wo tí wọ́n ti ra kàbẹ̀ ẹ lọ mú gbogbo state kọ̀ọ̀kan ẹ wá padà sí ẹ̀yìn ìlú ibi tó jẹ́ bọ́dà kẹ́ ẹ lọ wo iye Fúlàní tó ti sẹ́tù síbẹ̀ wọ́n ti mú yín ní gbòòrò wọ́n ti mú yín ní bọ́dà ibo ló tẹ̀ sàgbà níjọ wàhálà bàdé àfi kí Yorùbá tètè correct nǹkan yìí mẹ́rin yìí táwọn bá tètè correct ẹ̀ kò sí tí ò possible kó ní làákà yóò dìde ni kò sí nǹkan tí ò possible láyé Amẹ́ríkà tá a lọ́la dídì ni wọ́n ń dánwò yẹn o Ọlọ́run kó ṣàánú ọ̀rẹ́ Yorùbá ni o ibo lẹ̀ dáhùn sábà lọ tí ò ní bọ́ ọlọ́run ibo lẹ̀ dáhùn sábà lọ tí ò ní bọ́ ọlọ́run ṣé wájú lẹ̀ dáhùn gbà ní tí ò ní bọ́ ọlọ́run abẹ́yìn lẹ̀ dáhùn gbà ní tí ò ní bá láwù gbogbo tí ó bá mọ̀ dákun máa ṣe lọ ẹnìkan ò ní dánú bọ́ sáà ó rẹ̀ fọ ara mi níbo lẹ̀ dáhùn sábà lọ tí ò ní bọ́ ọlọ́run. Bàbá wa dáadáa President Tinubu wọ́n máa ń pòwe kan nílẹ̀ Yorùbá wọ́n ní ọ̀pá ọ̀bọ bọ́bọ̀ wọ̀bẹ ọ̀pọ̀ ọ̀bọ bọ́bọ̀ wọ̀bẹ tó o bá tètè bọ́bọ̀ wọ̀bẹ ọ̀bọ àgbẹ̀ ẹ̀wọ̀ gbó. Gbogbo ká máa káwọ́rọ́ nítorí ìbò 2027 ọlọ́mọdé àwọn ilé Yorùbá kan jẹ́ ọ̀pọ̀ bọ́bọ̀ wọ̀bẹ tó o bá tètè bọ́bọ̀ báńdíìtì wọ̀bẹ ọ̀bọ lè gbẹ ọ̀wọ̀ gbó. Nígbà àwọn èèyàn yìí béèrè fún ẹgbọ́n kan tí kò mí sọ lórí tí ìṣẹ̀lẹ̀ yìí bóyá last week náà ló sọ ọjọ́ kejì ìjọ ìṣẹ̀lẹ̀ tí Ògbómọ̀ṣọ́ ẹgbọ́n tó sọ ó lára ní àwọn èèyàn yìí wọ́n ní ìjọwọ́ kò sí bí wọ́n ti rọwọ́ ẹ lọ́ọ́ ká tó sọ náà àwọn èèyàn yìí bẹ̀rẹ̀ pé bí ìjọba ṣe recognize Niger Delta kan recognize àwọn bandits náà nílẹ̀ Haúsá kan máa fi owó wọn kún ara budget Nàìjíríà lọ́dọọdún mo ti sọ bí wá sí kan mo tó bá jẹ́ pé yẹn náà ní solution ẹ̀dá wọn lóhùn kò lè tán bẹ̀ ẹ máa fi kún budget pé ń dáhùn fún wọn ni bí bẹ́ẹ̀ pẹ́ tẹ́mọ̀ náà wọn tó bá sẹ́yìn àmì ẹran tí báwọn náà láwọn ọmọdé ilẹ̀ Yorùbá ẹ fi tiwọn náà kún budget ẹ kún fẹ́ẹ̀ pé kọ́kárí bí àbàtàn tán kójú kàdúgbò wálé bẹ́ẹ̀ bá mọ̀ bẹ́ẹ̀ lè fight wọn if you can win them then join them ẹ mú wọn wálé ẹ mú wọn budget gbà yẹn tẹ́ bá mọ̀ pàgbára yọ̀ kàn wọn gbogbo sójà kan ẹ wù bẹ́ẹ̀ àwọn sójà ti ń ṣòfò sẹ́yìn sójà trying they are trying ẹtì oníṣẹ́ tí ń bẹ lọ́wọ́ àwọn ará bí olè ju àwọn sójà wa lọ bàbá President Tinubu ọ̀pọ̀ gbọ́gbọ́ wọ̀gbẹ́ tó o bá tètè gbọ́gbọ́ wọ̀gbẹ́ ọ̀rọ̀ òbí ọwọ́ gbọ́ Ọlọ́run níjẹ́ kọ́ gbogbo ìwọ̀ ẹ tó wà ní kíni sòro wa kí là ń bá kiri ẹ mọ kíní kan dájú ẹ jẹ́ akẹ́kọ̀ọ́ lára ìran Iran ẹ wo bí ẹ ṣe ń bá Amẹ́ríkà fà ìran Yorùbá ọjọ́ wo la tó fẹ́ lajú táwa náà fight láti protect ìran wa ọ̀tọ̀ la yẹ ẹ̀sìn ọ̀tọ̀ la yẹ ìran Yorùbá lè mi tí mo jẹ́ wa proud of it Christian ni Yorùbá nǹkan kan náà jọ ni wa traditionalist Yorùbá nǹkan kan náà jọ ni wa àjọ pawọ́pọ̀ àjọ protect ìlú wa nítorí tó gbé yóò dé level kan tí mùsùlùmí náà tí ó sọ fún mi pé mi ò sára mọ́ àwa làwa tí ẹ bá fẹ́ ṣe meeting ẹ̀sìn Islam gan ní Nàìjíríà yìí àwọn ti plan bọ́ọ̀ ni meeting táwọn ṣe yóò ti fẹ́ fún àwọn tó jẹ́ pé àwọn làwọn lead àwọn làwọn olù níbẹ̀ ni mùsùlùmí Yorùbá ọmọ tó lórí pé ọmọ ìyá alágẹdẹ ní Islam wọ́n ṣe déédéé wọ́n pín déédéé níjà wọn pín déédéé wọ́n ká dúró ní ilé rẹ̀ if that is casted tí wàá dábàdé ìran Yorùbá ni mí ilẹ̀ Yorùbá ni màá wà Islam mi ò gbọdọ̀ bọ́ lọ́wọ́ mi ìran mi ò sì gbọdọ̀ bàjẹ́ méjèèjì ni mo gbọdọ̀ kọ́kọ́ torí kò sí tó lè fi bá ọmọ Saudi sọ̀rọ̀ tó fi wá fẹnu tàbùkù ìlú ẹ̀ kò ní gbà ìwọ mú owó ìyá àbí Saudi ìyá lójú àwọn ọlọ́pàá wọ́n sọ fún iye ẹ̀wọ̀n tọ̀nà mo ti fẹ́ ra ọjà nílẹ̀ Saudi tó jẹ́ pé owó tí mo mú dání mo fẹ́ gba change ó wá fún mi ní change owó yẹn ti ya mo kọ́ lé lárúbáwá yẹn lọ́wọ́ ọ̀tọ̀ ọmọ ẹ̀dùn wọn ni mo ní ìfẹ́ owó tó ti ya ó wá ń bi mí léèrè pé ṣé ìwọ jáde lórí yìí ló sì sọ ìjà wọn orí fọ́tò wọn bá lára owó ó dẹ̀ tún kọ́ bó bá rí fọ́tò wọn bá wà lára pépà kan gbọ́dọ̀ pẹ̀lú ọ̀gbọ́dọ̀ bẹ́sẹ̀ yìí àmọ́ ní ìran Yorùbá nǹkan wa wá lójú èmi ò ní kájẹ́sì bọ́ gẹ́gẹ́ bí ó kọjá fún mi mi ní kí mùsùlùmí ọlọ church mi ò ní kí mùsùlùmí ọlọ traditionalist bẹ́ẹ̀ ọmọ ìyá kan náà ni wá ìran kan náà ni wá èdè ti jó ìnú wa pọ̀ ọjà alẹ́kùn ṣùgbọ́n bá ń gbàgbọ́ bá ilẹ̀ lè tààrọ̀ fún ìgbà àwọn ọmọkùnrin ìdàgbà yàtọ̀ ẹ wá yìí ní parí afiola Ọlọ́run bí Ọlọ́run ju àlàáfíà sílẹ̀ Yorùbá jẹ́ ká àlàáfíà ìjọba ní Nàìjíríà ìjọba Tinubu Ọlọ́run má jẹ́ ká ẹ̀sìn ṣe Ọlọ́run kó mú yín gúnlẹ̀ ayọ̀ ìjọba Ṣèyí Mákindé ìjọba Adeleke lọ́sùn ìjọba Sanwó-Olú lẹ́kọ̀ọ́ ìjọba tèkìtì ìjọba ti Ondo ìjọba ti Dàpọ̀ Abíọ́dún ìjọba ti Kwara Abíọ́lá fún yín Ọlọ́run fún yín ní ọgbọ́n ìmọ̀ àtòyé tá a fi ṣẹ́tù wàhálà tó wà lẹ́yìn bí bẹ́ẹ̀ kọ́ ìran Yorùbá ariwo ẹgbẹ̀rẹ̀ ariwo owó tó ń gbogbo wa tán o bá a bá ní ọpariwo tó ọpariwo ìwọlú mọ̀ ẹ pariwo ṣọ́ọ̀ṣì ẹ pariwo mọ́sálásí ẹ pariwo kí gbogbo àgbáyé ọmọ ìran Yorùbá ò ní irinṣẹ́ kankan járiwo lọ ariwo yẹn já lò effectively kí gbogbo ayé ọmọ pé nǹkan tó ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá àwọn eléyìí ọ̀gbọ́n ò kí àkápá gbogbo dídì ìlú kan o onítùmọ̀ lójú wọn ọ̀tọ̀ làgbọ́yé táwọn ọgbọ́ ẹ̀sìn kan ni wọ́n ń gbé kiri o ẹja síra wa lọ́kàn káfífẹ́ bára wa lò nílẹ̀ Yorùbá ètò ìdìbò níbọ̀ yìí àwọn náà gẹ̀bọ̀dé yìí àjọ mójútó ni gbogbo lórí ibú tó bá jáde láàmú sọ pé lórí ibú ni àdèmọ́dà pẹ̀ bẹ́ẹ̀ gbogbo èèyàn mọ̀ pé lórí ibú lélẹ̀ with proof and evidence bàbá Tinubu tí mo sọ bí wàá sí àṣekẹ́yìn ẹ lọ lò a ní the third first political party kò sí ẹ gbogbo ẹgbẹ́ tí ń bẹ̀ ń sìn àwọn náà ní àyè change ara wọn fọmọ ara wọn rọ́pò ní 2031 yóò continue bẹ́ẹ̀ tá a bá ní third first political party tí ò sí kankan nù wọn níbẹ̀